táìwí ó yọrùn títí movie fi parí ọrùn tó yí yẹn gan bí mi nínú ó yọrùn tí film fi parí mi ò rí túmọ̀. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di jagunjagun ni. Mi ò wo film rí láyé yìí kí n máa regret by because I was so angry. Yes, I was so angry. Film yìí ó tún wá ní 1 and 2. Imagine film ibi tí part 1 parí sí ẹ mọ̀ tí film bá fẹ́ end ní part 1 ẹ mọ̀ ó ní àwọn suspense kan tó yẹ pé ẹ máa wà eager láti wo part 2. Mo ṣáà ní okay ẹ jẹ́ ká lọ wo part 2 ká wo bóyá ó ti máa sọ nǹkan gidi like kí ló ṣẹlẹ̀. We know people that produce good movies among you. Àwọn tó jẹ́ pé wọ́n ní story gidi lọ́wọ́ tó ń produce. I don't want to mention their name but àwọn film àwọn èèyàn kí ló ṣẹlẹ̀. The ones that have good movies among you wọ́n wà tí wọ́n ṣe film gidi tá ń wò tó dẹ̀ mo gba àwọn Yorùbá film kan recent Kòńgẹ́ my God Kòńgẹ́ 1 2 3 bó ṣe ń jáde ni mo ṣe ń wò because that film is very very interesting tó bá sọ pé film wà interesting no Kọ́lé Oṣó mi ò regret pé mo wo film yẹn pé okay ní century tàwa yìí pé èèyàn sì ń ṣe film látọ̀rí part 1 dé part 5 I watched that movie. Yes. Movie yẹn 100. Film wọn mo tún fẹ́ sọ mi ò tiẹ̀ tún rántí wọn but please you people need to do better o. Ẹ má dẹ̀ máa bára yín hype rubbish. Ẹ mọ̀ pé film yìí kò dùn. Ẹ dẹ̀ máa hype ẹ̀. Ìyàwó Aláàjì yes. Àwọn film nìyẹn. Film ó dùn ó tiẹ̀ dùn. At least kéèyàn tiẹ̀ rí nǹkan kan nínú film pé okay tí film yóò bá tiẹ̀ lórí tí kò nídìí ká tiẹ̀ kí film tiẹ̀ ní funny moment kan láàrin kò sẹ́ni tí a rí kókó gbogbo film látòkèdélẹ̀ inú kan bí mi ni mi ò jáde báyìí rí eléyìí ká mi lára kí ló ṣe.